Yami, gbogbo bí tẹ́ bá ti rí mi tí ń bá ti pariwo wọ́n ti dé o. Ẹ dákun ẹ jáde sí mi o. Ẹ̀mí mi ò safe mọ́ lọ́wọ́ àwọn èèyàn yìí o. Mi mọ̀ bóyá àárọ̀ ọ̀la bóyá tó ń kó ọlọ́pàá mi ìbọn pẹ̀lú àwọn frivolous allegation. Mi mọ̀ bóyá tó ń kọ́ ọlọ́pàá mi ìbọn. Mi mọ̀ tó ń fọlọ́pàá wá mi kiri sí. Mo ń jí sí Ọlọ́run pé kálàáfíà ọjọba nílẹ̀ Yorùbá ni. Mi ò ń ṣe criminal. Kí ló dé tán fẹ́ mú mi ní mú criminal? Ẹ dákun ẹ bá mi bẹ̀ wọ́n nítorí Ọlọ́run. Kọjá pàdé ń kọ̀tù ní kọ̀tù yẹn láti pàdé. Kò sí n tó lè yẹ á pàdé ń kọ̀tù. Mo mọ̀ pé kọ̀tù yẹn ó jìnnà. Yóò pẹ́ kó tó parí because mo mọ̀ pé oríṣiríṣi game ló kọ́wọ́ wọn. Ta ló sọ ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà lẹ̀ Yorùbá tí Mùsùlùmí ń gbé pẹ̀lú Christian lálàáfíà tí Christian ń gbé pẹ̀lú oníṣẹ̀ṣe lálàáfíà ta ló sọ di wàhálà báyìí? Ìgbà wo ni Islam dẹ̀sìn géèmù? Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ sì ṣàánú wa. Kẹ́ jẹ́ ká tiẹ̀ gbáyé àlàáfíà. Epo wọn ààrẹ polo. Iná ò tí stable tó bá ṣe fẹ́. Fìtínà pọ̀ nígboro. Kò sówó nígboro. Ẹ̀yin sì tún wá terrorize wa pẹ̀lú kẹ́ máa bully everybody. Ẹ dẹ̀ bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run. Ló jẹ́ kí n ṣàdúrà fún Abu Zaid Link. Alùsùnà ló ní link yẹn. Àìmọye fídíò táwa gan mọ̀ pé wọ́n ṣe. Ọlọ́run ló mọ ibi tí arákùnrin yẹn ti ń lọ wú fídíò yẹn jáde o. Nǹkan bẹ lórí Abu Zaid Link. Àìmọye tó fi bú èmi gan tí mọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni mo ti rí tó wá di evidence báyìí níwájú ilé ẹjọ́. Àwọn ètà kó lọ sí police station ó kéré sáwọn ilé ìta kó pamọ́ tá a gbà pé ńgbà bá dé kóòtù láti present àwọn ilé. Torí báwọn náà ṣe ní géèmù lọ́la wa náà ní géèmù. A sọ̀tá ẹnìkan ọmọ ìyá ni gbogbo wa tí wọ́n bá ti jáwọ́ àwọn ni wọ́n mọ̀ àmọ́ wọn á jọ ń bá ilé yìí débi kan ní kóòtù. Gbogbo ẹ̀yin bàbá wa tí wọ́n ti búlì ó kálukọ́ bẹ̀rẹ̀ sí rèsì petition ẹ̀. Ẹ̀mọ̀ rèsì ẹ̀jẹ̀ adájọ́ síjọba lọ́rùn káwá kó gbogbo ẹ̀ka kó lọ wájú President Bola Ahmed Tinubu. Afẹ́ràn rẹ̀ dénú President Bola petition yìí àti níbi 80 ọ̀yá báwa pàṣẹ fún IG òun gangan ni kó ṣiṣẹ́ lórí ẹ̀. Gbogbo ẹ̀yin bàbá wa lẹ̀ Yorùbá ìdìde àsìkò yóò ń sàsìkò láti sùn. Ẹ rántí pé ọkùnrin yìí ti bridge àwọn ọmọ wẹ́rẹ́ àwọn ọmọ yín tí a kéwú díẹ̀ táwọn náà ti ń sọ fẹ́ gbẹ bàbá wọn pé bàbá òṣì bàbá òpònú ẹ̀sìn yẹ kó kọ́ọ̀yàn ní ìwà ni òun ló dé ló sọ ẹ̀sìn di tí ò kọ́ọ̀yàn níwà mọ́ táwọn ọmọ wa yà yàkuyà. Mo wu ọmọ kan tó kọ síbẹ̀ pé ta ni bàbá AkewugbaGold mo á lọ wò ó mo rí pé gbogbo ọjọ́ orí rẹ̀ ò tí ì tó 15 years mo á wò pé kí ló dé tọkùnrin tó fẹ́ ba yé àwọn ọ̀dọ́ wa jẹ́ kí ló dé tó fẹ́ ba future wa jẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ má kánjú iye tó ń fún yín lónìí ẹ lè ní times 50 ẹ̀ lọ́la ẹ lè ní owó burúkú ní ọ̀la tẹ́ẹ̀dẹ̀ ní dáràn kẹ́ ẹ tó dolówó àmọ́ ń tẹ́ ẹ bá ti ṣe lénìí it will go down in record tẹ́ ẹ ti ba yé àwọn èèyàn kan jẹ́. Mo sọ fún arákùnrin yẹn o sojú àwọn ọlọ́pàá ni mo dẹ̀ fi sọ wàláhì tàláhì ó ń kúnlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi tó ń bẹ̀bẹ̀. Mo wá sọ fún mo ní tí ò ní jẹ́ kí n gbẹ̀bẹ̀ ni pé àwọn tó ti ba yé wọn jẹ́ ta ni ó ta yé wọn ṣe. Allah. Mo sọ fún mo ní májíìkì wo ló fẹ́ lò tí ọkọ̀ káólà tó kọ̀ sílẹ̀ tí ó fi wá àwọn ọmọ ẹ̀ wá sí Nàìjíríà táwọn ọmọ yóò dẹ̀jọ́ máa jókòó sí meeting májíìkì wo la fẹ́ lò. Mo mọ arábìnrin kan tó jẹ́ pé nítorí pé búlì rẹ̀ kò lóyún rí nílé ọkọ tó wà oyún oṣù mẹ́ta àbóṣù méjì tí ń bẹ lára ẹ̀ sì wálẹ̀ dò ní àárọ̀ yìí obìnrin yẹn ò lóyún mi. Allah. Kí la fẹ́ fi dí yẹn. Gbogbo àwọn tó ti bà lórúkọ jẹ́ right and left àwọn tó ti kú láyé nù wọn tí apology ẹ̀ ò lè dọ́dọ̀ wọn kí ló fẹ́ fi dí níwájú Ọlọ́run. Ó dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ó dẹ̀ bẹ̀rù ọjọ́ tó pàdé Ọlọ́run. Mo sọ fún òun pẹ̀lú fídíò tó tún gbé jáde lẹ́nìí tí ń pé ọmọ ẹ̀yìn Sunday Igboho ni ta lọmọ Sunday Igboho nù èmi àti ẹ̀. Ẹ̀gbọ́n Sunday Igboho lèmi. Mo jẹ́ sọ níwájú bàbá Mudiru Markaz nígbà tí wọ́n sọ wípé àwọn ò bá respect AkewugbaGold but ó ń tẹ̀lé ẹni tí ń sponsor ẹni tí ń bà wá lórúkọ jẹ́. Mo ní bàbá Ọlọ́run jẹ́ mi yóò gùn ní ọjọ́ tí wọ́n kidnap ọmọ mi òru tí wọ́n ní kí n wá gbé ọmọ mi ò rí mùsùlùmí ẹyọ kan tó tẹ̀lé mi o. Arákùnrin yìí ló mú ìbọn dání lẹ́sẹ̀ títì tó ní ẹ lọ gbọ́mọ.
ẹ lọ gbé mo sì gbé ọmọ méjèèjì mọ́yà pẹ̀lú omijé ẹkún mo gbé wọn sínú mọ́tò mo ń drive lọ ó tún wá tẹ̀lé mi délé láti bẹ̀ bàbá orí ọjọ́ kan yẹn mi lè gbàgbé kódà tí bá ń ṣe ń tó dùn mí màá máa gbójú bẹ̀ ni nítorí pé mi àti ẹ̀pọ̀ ni mi ò sẹ́gbẹ́ kankan tó ní í ṣe pẹ̀lú tiwọn àmọ́ máa fún ní respect yẹn tá a fi jọ kúrò láyé tó bá jẹ́ pé òun ní sponsor ọmọkùnrin yìí tó òkú ọkọ náà àmì mi kọ́ mi kò ní tẹnu mi jáde màá máa rántí orí ọjọ́ kan mo wá bí arákùnrin yẹn mo ní tolóyè Ìgbòho lèmi sọ yìí pé màá máa rántí orí ọjọ́ kan so o lè rántí orí ọjọ́ kan tèmi ṣe nù láìfù tiẹ̀ kí ló dé tó rò ọjọ́ tí mo bọ́ jàlábí àsílẹ̀ tó wọ̀ ọjọ́ tí mo dé láti Mákà tí mo pa sọ́ọ̀lẹ̀ pé màá mí tó wù ẹ́ ọjọ́ tó ní umura wù ẹ́ lọ tí mo ní nìṣó ọjọ́ tó ní àjí wù ẹ́ lọ tí mo ní nìṣó ọjọ́ tó jẹ́ pé tíyàwó mi ò bá ti dáná oúnjẹ tiẹ̀ tán èmi ò gbọ́dọ̀ jẹun kí ló dé tó tiẹ̀ wá rántí ẹyọ kan nínú gbogbo ọjọ́ kan ò wá rántí kankan ó ti gbàgbé gbogbo ẹ̀ kò wá sí ẹnìkan tó bá ẹ̀rìn láyé tó ń tọ̀ wọn kábàámọ̀ dákọ̀ èèyàn méjì nínú àwọn àfáàlẹ̀ Yorùbá tó bá ẹ̀rìn tó ń tọ̀ wọn kábàámọ̀ pé ya Laitani ya Al-Lateef matakastu fulana khalila pé ta ló ní mú lágbájá lọ́rẹ̀ ta ló ní bá lágbájá rìn ẹni fẹ́ ra lé ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe AkewugbaGold lòwò pọ̀ a wà lórí ẹ o mi ò sá bọ́ ọba tó ń kó àwọn ọlọ́pàá ẹ bọ̀ tẹ́tí tó fírèmù káàmù mi pé kírímínà ni mí ẹ máa bọ̀ gbogbo ayé ọ̀dọ̀gbọ̀ gbogbo ayé tí ẹni tẹ̀ bá ṣe mí tàbí ṣe àwọn ọmọ mi ẹ mọ ibi tẹ́ wà wọn sí o fìtínà yìí pọ̀ o àdánwò yìí pọ̀ o nítorí pé mo fẹ́ gba ẹ̀tọ́ mi nítorí pé ọba mi lórúkọ jẹ́ ó dẹ̀ ń lọ fírèmù rọ́jọ́ láti fi rán ọ̀tá mi lẹ́wọ̀n kí ló dé ó dẹ̀ rántí ọjọ́ tí mo ṣe ẹ́ lóore ó dẹ̀ rántí ọjọ́ tí mo múnú ẹ̀ dùn kí ni mo ṣe fún ọ tó le tó báyìí àfáà tó lóko bíi tèmi kán wá páàkì ẹ̀ bíi tìǹkó kán sì páàkì ẹ̀ sínú mọ́tò lọ́jọ́ èní ní zone 2 tí ọba sí àwọn zone 2 tí wọ́n gbà mí lẹ̀ kọ́lọ̀ mọ́ba tí wọ́n jẹ́ zone 2 lọ́lọ́run rán pé kó wá gbà mí lẹ̀ lónìí àtẹrú ọlọ́run kan tó wà ní presidency lọ́lọ́run rán pé kán wá gbà mí lẹ̀ lónìí tí ò bá sí tiwọn ọ̀tá mi ọba ti wà níbi tí ó ti mọ wòkè pàù báyìí tí ẹ̀ wó pàwọn kan bẹ tẹ́ẹ̀kan lè tì mọ́lé anyhow ẹ ti believe pàgbára yìí ń bẹ láìsí nípò kí ló dé ẹ mọ̀ rojọ́ wájú ọlọ́run ẹ mọ̀ pàdé ọlọ́run. sáàgbà lọ tí ó rí bọ́ ọlọ́run. ẹ̀yin sọ́ńtù ẹgbẹ́ kẹ́sì mi nsọ ní court. níbo lẹ́dà sáàgbà lọ. lọ́ọ̀yà mi ti kọ lẹ́tà. lọ́ọ̀yà mi ti kọ lẹ́tà ẹgbẹ́ kẹ́sì yìí nǹkan court ni o ibà àjọ̀dún kan la tó pàdé ń court we are going to court. ṣèwádìí lẹ́dà ó gbà tí ó ní bọ́ ọlọ́run. tí nǹkan kan bá ṣe ẹ̀mí mi tàbí nǹkan kan bá ṣe personality mi tàbí nǹkan kan bá ṣe family mi gbogbo ọmọ Nàìjíríà ẹ mọ̀ bí tẹ́ trace sí o àwọn tí wọ́n lè plan kan wá gbé mi lénìí bí ìgbà tán kidnap èèyàn kò sí nǹkan tán lè ṣe o mo ní respect fún gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àbúrò mi kan bẹ lára àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá ní zone 11 mo ní respect fún wọn but àásòro kan tó invite mi ní zone 11 kí n tó lọ o wọ́n yàgbókù débẹ̀ ní o torí mi ò trust ibẹ̀ o tó bá jàbújá mo ready tó bá jẹ́ anywhere mo ready but zone 11 lóṣogbo abadan gbogbo àwọn tí ń jẹ́jọba lèmi náà ó pè ẹ gbà mí lọ́wọ́ zone 11 mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn mi ò lu jìbìtì ní ìjálè mi ìfàdíyà mi ìpààyàn èèyàn cyberbully mi ó ṣe di pé kí n máa wá ká lọ zone 11 mo dẹ̀ fẹ́ kí AIG zone 11 kan wádìí àwọn ọlọ́pàá kan wá gbé mi lónìí zone 11 kan wádìí àwọn ọlọ́pàá ọ́ndà yín ni wọ́n wà kan wá gbé mi lénìí tó fẹ́ páàkì nílẹ̀ bí ẹran tí ń kó wọ́n dúró tì mí nífa tó fẹ́ gbé mi la ilaha illallah wọ́n àti ẹ̀bẹ̀rù ìjà fà àti mọ̀ jẹ́ wọ́n àti ẹ̀bẹ̀rù pé kò sí rẹ́kọ̀dù kírímínà ní orúkọ mi jọ mo ti dáyé wọ́n sì sọ̀rọ̀ àǹdí mi wọ́n sì ní irùngbọ̀n ẹ̀rọ pa àfà ni wọ́n ni kódà ṣòkòtò wọn kanlẹ̀ ẹ̀rọ polúbẹ̀rù Ọlọ́run ni wọ́n ni wọ́n sì mú kíní tí ń pè warrant of arrest ó ní mo rí pé báyìí ni wọ́n fi kọ́ ìgbà wọlé tó fi báyìí kọ́ warrant of arrest kí n tó wá kí fún wọn jágbajàgba yánnayànna ẹmọ kéèyàn máa bínú sọ̀rọ̀ kí ogún ó sì máa jáde lára yẹn pé which kind of country we find our irú orílẹ̀-èdè wo leléyìí
mi ò kì í ṣàfà lóka I travel wide in the world mo dẹ̀ mọ̀ ọ̀pọ̀ nǹkan láyé téèyàn ò mọ̀ pa àfà lè mọ̀ ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe AkewugbaGold dòwò pọ̀ gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ má jẹ́ kán jí mi gbé o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o mi ọ̀daràn so ní 11 lóṣogbo o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn ọ̀rẹ́ mi ní zone 2 lẹ́kọ̀ọ́ àwọn ni ẹ gbà mí lénìí bẹ́ẹ̀ kí wọ́n dákun ká gbé kéèsì yìí sùn kóòtù bí kóòtù bá ní ọ̀sẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kí kẹjọ adé kóòtù kódà bí ó pa apology letter kó lọ kọ́ ní kóòtù gbogbo ẹlẹ́dẹ̀ tẹ́ ń gbé sórí orúkọ mi kò ní mí nì